ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní. Ṣe mistakes táwọn èèyàn politicians máa ń ṣe ni pé wọ́n ti gbàgbé pé kankan wà tó ń pè ní grassroots politics. Ìyẹn ni pé o gbọ́dọ̀ mọ gbogbo nooks and crannies àwọn èèyàn tó wà ń bẹ from your constituency. Ní constituency tó ti bá ti ń jáde mistake yẹn làwọn ò fẹ́ ṣe la ṣe rò pé káwa náà máa lọ sí gbogbo constituencies wa ká lọ wá àwọn tó heavy tó wà influential. Wọ́n á rò pé Bra Saamu ẹ̀yin láwọn èèyàn gidi lọ́dọ̀ bó ṣe rò pé let us talk to you because tá a bá nírú Bra Saamu on our side it's a plus on our part, you know. Ìdí tá a ṣe wá báyìí ni Bra Saamu. Yes, sir. Anyways, to buttress what the Honorable has said, okay. Mr. Saamu, we know that you are a very influential person, okay. and you know how to get the people in the community to do your bidding. Okay. So that's why we want you on our side. Thank you. Yeah. Honorable Elijah Masoteni Iretiola. Ẹni tó bá ti porúkọ yẹn ẹni tó mọ̀ mí délé dáadáa ni Bra Saamu mọ̀ mí dáadáa. I know you very well. I know how competent you are. I know how important you are in your community. So fún yín ládẹ̀ tí wá ọba gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá kan, you are blessed. And listen to me. It is not because you are holding this meeting with me, but nítorí wípé credibility yín, ohun tẹ́ ẹ ti ṣe, ìṣàn yín, àwọn ìgbésẹ̀ yín nínú ìlú olófà tí mo fi sọ ilé tí mo sọ yìí. Mo mọ̀ yín délé mo mọ̀ tẹ́ ẹ lè ṣe. Mo mọ̀ yín, mo mọ̀ family yín. Bàbá yẹn pákó ló ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Yaba. Sista mi kan wà tó máa lọ ń kó aṣọ wá láti Lomé. Ẹ̀yin cab driver lẹ jẹ́ ń Lomé ńgbà yẹn. Ẹ kéré díẹ̀ ńgbà yẹn máa ń bá wọn kó aṣọ. Ẹ káṣọ wá ìgbà yẹn ẹ lọ sí yunifásitì ní Lomé. Ibẹ̀ lẹ ti jáde. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo mọ̀ yín jù, mo mọ̀ yín gan. Nípa ìdí èyí, you have a very good background. Èèyàn dáadáa nìyẹn. Manifesto yín kò ti dìgbà tẹ́ máa kà bọ̀ tẹ́ ti ń kà fáwọn èèyàn káàkiri. Mo dẹ̀ ti rí gbogbo àwọn nǹkan tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe. Nítorí mo kì bàbá yín náà wọn ò fi gbá kan bọ̀ kan nínú. Àwọn èèyàn yín gbogbo fámìlì yín wọn ò fi gbá kan bọ̀ kan nínú. Ẹ̀yin náà mo dẹ̀ mọ adúrú àwọn èèyàn tẹ́ ti gbé dìde. Ṣe rí àwọn nǹkan tá a face yẹn ni mo ṣe rò pé we just need to partake in politics and blend everything up, you know. So kí dẹ́ yẹ pé àpò wa làwa ń wò kì í ṣe pé àpò wa là ń dù. A fẹ́ ṣe nǹkan tó dáa sórílẹ̀-èdè yìí ni. Ṣé ti yé yín? So that is why you need to understand. Meanwhile, a ní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn tó ní PVC. Mo máa ń mú PVC tèmi rìn káàkiri ní oore. Oh, brilliant. This is my own PVC. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀rẹ̀ tilẹ̀kùn ẹ̀ ń kọ́kọ́ dání kí ni gbogbo eléyìí náà? Agbẹ́ni ojú kan sórí òpin yóò dé pariwo. Arọ́ sì ṣẹlẹ̀ báyìí. Sùúrù la máa fi yanjú ẹ̀. Òun fẹ́ fún. Ní wọ́n mọ̀ yìí, tó ṣojú bí olóńgbò tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Abọ́ orí ní olójú ṣípò ti bí ìgbẹ́ tó fẹsẹ̀ ra. Ẹ ṣe. Orí ẹ̀ ti bá wàrí. Ṣé bí jollof rice náà ń fi agbárí ojúkù ẹ ṣe? Màá make sure pé agbárí ojúkù tiẹ̀ irú náà máa fi gún. Wàrí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ ń pariwo? Àwọn wo ló ń pariwo? Dojúkọ àwọn tó ń pariwo tó ọ̀bà fẹ́ kan àbùkù bí mo ṣe ń wọ̀ yìí. Àwọn náà ni mo dojúkọ. Ẹ jọ̀ọ́ ta ló ti ilẹ̀kùn lé? Bọ́lá Saamu wọn ti ilẹ̀kùn. Kò dẹ̀ sí bá bálákù bá ẹni tó máa wọnú ilé yìí nínú. Yoshibi kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ báyẹn náà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bá Bra Saamu, ẹ ṣáà mọ̀ wọ́n pé mo lè ṣe nǹkan láì nídìí. Number 1. Adéré Ọ̀kìn. Gbogbo community ọwọ́ ẹ ló wà. Bàbá, mo mọ̀ pé ẹ lè ṣe nǹkan kan láì nídìí. Ó máa nídìí tẹ́ fi tilẹ̀kùn kí ló ń ṣẹlẹ̀ bàbá. Aláàgó kò ní bàjẹ́ fún ẹ.
wà má rí bá ti ṣe. aláàgó bí mo ṣe tilẹ̀kùn mọ́ wọn pé ẹnikẹ́ni nínú wọn ò ní wọlé má tilẹ̀kùn ayé tiẹ̀ náà. ṣé o fẹ́ gbọ́ mi ìkankan nínú gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ̀ bá ní PVC káàdì ìdìbò ẹ̀ lè wọnú bí mọ́. ìwọ gangan fúnra rẹ tó bá ní PVC aláàgó máa yọba ti àgọ́ ẹ̀ ó máa stop ni wá ìtẹ̀ máa wà tẹ́ẹ̀fì ní PVC káàdì ìdìbò àjẹjọba ìgbẹ́nu ilé tó bá dàsìkò ìdìbò gbogbo yín sìn ẹ máa lọ sùn sínú ilé ni ẹlòmíì máa káṣọ síbi abẹ́rẹ́ sí ní fọ̀ ẹlòmíì ìgbà yẹn ló máa mọ̀ pé ó fẹ́ lọ ṣe mítìnì níbì kan if you don't have the PVC I mean the káàdì ìdìbò there is no access for you to this house again. I am the chief tenant of this house. And at the same time, I am the representative of the landlord of this house. So there is no access for you to enter this house again if you don't have the PVC. Nítorí PVC, káàdì ìdìbò lásán lè ṣe padlock ilẹ̀kùnlé tẹ́ sọ pé kéèyàn kan máa wọlé. Bọ́lá Sàámú kí ni gbogbo eléyìí náà? Bọ́lá Sàámú ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín má jẹ́ kí rí yín fín o. Kí ni gbogbo eléyìí náà? Má bá yín jà o. Ẹ̀dẹ̀ tilẹ̀kùn mọ́ wá síta kílẹ̀ mí. Èmi ni wọ́n bẹ́ wípé ọ̀fẹ́ rí fín Oríṣiríṣi. Yoshibi, you are mad. Aren't you? Isn't it? You are mad. Ojú tèmi ló fẹ́ wò kò ní yẹ. Bàbá láàárọ̀ wàríwò. I am going out now. Ó dẹ̀ di alẹ́ kó tó di pé mo wọlé. Ẹ wò tí màá lọ gbà kíní ilé ni. Mi ì lè ráyè mọ̀. Ẹ mọ̀ pé mo máa ń busy. Ṣé máa ṣùgbọ́n? Kíni tẹ̀ ń gbà? Mo ń bọ̀. Òun tí ẹ̀dá ló tún há sí. Òun rèé PVC. PVC ni. PVC. Bẹ́ẹ̀ ni. Òun lẹ lọ gbà látàárọ̀ tẹ́ fi dá mi dúró. Mo ti kúrò nílé láti àárọ̀. Ṣé rí kíní ìtẹ́rí yìí? Ó wà important láti ní PVC because without it we cannot vote. Tó bá yá a máa ní ìbò àwọn tọ̀hún ó pọ̀ ju tiwa lọ. Báwo ni ò ṣe ní pọ̀ nígbà tèmi àti yín tá a vote? Yoshibi ṣẹtiri bó ṣe wà yìí ó wà very very important because tó bá dọjọ́ vote ẹ máa rán ọmọdé wọn máa gbá bọ̀ kiri. Àwa ìyá náà a máa jókòó ti TV ká múra ká sọ pé à ń lọ sí family meeting. Àwọn ẹlẹ́sìn náà ìgbà yẹn náà máa fi prayer point sí tó máa ń bẹ̀rẹ̀ àdúrà. Ẹ ṣe fi gbogbo kíní yẹn lẹ̀ kẹ́ jẹ́ kí gbogbo wa jáde ká lọ di ìbò so that we pick the right person on that seat. Ká má lè jẹ ìyà 8 good years because tá bá fi wrong person sí 8 good years tá máa fi gba àwẹ̀ tá máa fi gba àdúrà kí ìlú lè dẹ̀rọ̀. Why not come out and let's vote so that ìlú yìí máa dáa. Ẹ tún wò lẹ́ẹ̀kan sí tẹ́bàdì inú mi kàn ń dùn ni. Mo ṣe wàhálà. Do you know that you are making a lot of sense? Of course. In fact, mo ṣẹ̀ṣẹ̀ understand nǹkan tí Bọ̀dá Sàámú ń sọ. Mo ṣẹ̀ṣẹ̀ understand dáadáa nípa PVC. Kí ni Bọ̀dá Sàámú? Wọ́n ní tí èèyàn kankan nù ò bá ti ní PVC. Páwọn ò fẹ́ rí wa nù lé mọ́. Oh, Bọ̀dá Sam. Kudos to Bọ̀dá Sam. Bọ̀dá Sam is making sense. He's doing the right thing. Kò ṣe pé wọ́n sanwó lẹ́yìn àbí wọ́n feed anybody. But he just wants you people not to make wrong steps, not to do wrong things. You understand? He wants you to get this PVC and vote for the right person. Kí ni nǹkan tó ń ṣe tó fi lè wá pàdé? Daniel. Saamu. Daniel. Daniel rọra bòkèlè Daniel rọra bòkèlè ìyàn tán lọ́la wo Daniel rọra bòkèlè. Saamu mélòó mo fẹ́ sọ fún ọ a ní kọ́ mọ́ pè mí Daniel mọ́ agbélé dáfá ni mí ṣé tí n bá wà láàrin àwọn ẹgbẹ́ mi bó sì mọ́ pariwo Daniel kan n ò fẹ́ bẹ́ẹ̀ o. àṣé mi ò mọ̀ bẹ̀rẹ̀ ni ṣé mi ò mọ̀ kó jẹ́ Daniel ni àbórí ẹ̀ burú ni orí ẹ̀ dàrú ni. Olúwo ẹgbẹ́ orí yín sókè yẹn nànà. Kẹ́sì gbé orí sókè yín lẹ̀kùn ayérayé. Kí ọba ògo gé wà lólè wa. Ta ni ọba ògo? Daniel. Olúwo bìkan mo dáná. Mo mọ́ra. Kí mú mọ́ra. Yẹn máa mú nǹkan mọ́ra ni. Ọ̀dọ̀ bíi tẹ́ ẹ bá ti jẹun àní kó tún máa ń jolú olúwo ní ọlọ́dọ̀ tèmi ní Daniel. Wò mí mo dára. O ti wọ́n. Ó mọ sítórì ẹ ni. Tó bá ma sórí mi wọ́n ní kó máa gbá mi pàkọ́. Ọmọ ìbáwo ni. Èmi lọmọ yìí. Ò ń ṣí èrè ní lọ́dọ̀ mi Yusufu kí ni ẹ kí ló jẹ́ sí mi. Kó ń bẹ́ẹ̀ ná. Níbo ló dà? Mo fẹ́ dọ́dọ̀ ọ̀nàrẹ́bù kan ni. Ṣé ó sì? Ọ̀nàrẹ́bù yẹn dáa jù. Ọ̀nàrẹ́bù yẹn wà òkè jù.
ìdí mi fi láìkẹ́ ni pé gbogbo tó sọ ni wípé òun fẹ́ tún lu ìṣe ni òun fẹ́ sọ̀lú ìdẹ̀rọ̀ ni gbogbo àwọn strategy ládẹ̀ ti jẹ́ kí lu ìbalance gbogbo ẹ̀ ló láàlẹ̀ pátápátá kò rújú ó gbé template yẹ fún gbogbo àwọn èèyàn ní pé nǹkan tí mo fẹ́ ṣe rè ó tún wá sọ wípé dandan kọ́ ni kẹ́ ẹ̀ dìbò fún mi wọlé o àmọ́ bó ṣe yẹ kó rí gangan ó rè ìyẹn ló wá dùn mọ́ mi nínú dùn ni mo fẹ́ wọ́n pé ẹni fẹ́ tún lu ìṣe kò sí kéèyàn má sùn mọ́ kò sí kéèyàn má gbárùkù tì í lágbára Ọlọ́run ẹni máa sọ lu ìdẹ̀rọ̀ tó máa jẹ́ kí lu ìdá lọ́lọ́run máa pèsè fún wa. àríyànjá àbọ̀ ọ̀bọ̀n tó wí ni ilé owó rẹ̀ àríyànjá owó ti dé ọlá ti dé òkìkí ti dé ṣé wọ́n mọ̀ páwọn ọ̀nàrẹ́bù máa pẹ́wó ni wọ́n á máa rọkọ̀ fún yàn kódà wọ́n á máa kọ́lé fún yàn oríṣiríṣi oore ni wọ́n máa ṣe fún yàn wọ́n dákun sóò lè mú mi mọ́ ọ̀nàrẹ́bù. àwọn ẹ̀mí kan ti gbé ẹ̀ tàbá yìí. sẹ́mi. wàláì ngbà tán gbé ẹ̀ tán wọ́n wá já ìjùlẹ̀ sínú inú àgéjù ibi tán gbé ẹ̀ lọ. irọ́ lédi wọn jà mí sí wọn ò lè já mi bò mí. bó ṣe wà yìí ń sìn gbogbo èrò ọkàn tó wà lára ẹ̀ òun ni pé gbogbo àwọn olóṣèlú tó bá ti rí kò sábà bó ṣe máa jáwó gbà lọ́wọ́ wọn lọ́tún lọ́sì can you imagine ìwọ òróró bí wọ́n ṣe fẹ́ ṣèlú kó dà ìwọ òróró bí wọ́n ṣe fẹ́ ṣe kó wà òkè ẹni bá ti wá jáde òṣèlú nínú wọn báyìí gbogbo ọ̀nà tẹ máa fẹ́ han yín mọ́ pa ló máa wá nígbà tó bá wá gbàgbé ìwọ gbà òun gbà ó kọ́lé fún wọn ó ra mọ́tò fún wọn ó kọ́lé fún kejì ó ra mọ́tò fún kejì ìwọ gbowó lọ́wọ́ ẹ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó wá fún èèyàn bíi 200 lówó láàrin oṣù kan oṣù méjì oṣù mẹ́fà ẹ ti ń lọ bíi 5,000 tó bá wọlé tó owó òun ló wà máa lé. bẹ́ẹ̀ni má tiẹ̀ dá lóhùn jàre Sàámú tó o bá wo orí ẹ̀ dáadáa wá rí pé ó dàbí lógo WhatsApp kò ní làákàyè bọ́pọ̀lù ẹ̀ ṣe gbé mọ́ nìhun. máa lámù mọ́ra agídí ni. máa lámù mọ́ra olóòṣòrí bíi lógo WhatsApp ní. ìyá rẹ̀ sórí bíi lógo WhatsApp. kí ló tó ń ṣe báyìí lógo WhatsApp fáyín. kò fún wọn fẹ́. wọn fẹ́. tó bá olóòṣòrí bíi lógo Instagram nǹkan. lémi. ohun kéèyàn ráǹdì ó dẹ̀ jì wọ́n nú. ń gbọ́ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ dẹ̀ wà nú ẹ̀jẹ̀ yẹn pupa díẹ̀ dábìsì ẹ̀jẹ̀ tí ń ṣàn lórí ẹni. Sàámú. tó bá fẹ́ bàjẹ́ ráúráú kó sọ wípé orí ẹ̀ wípé òṣòrí bíi lógo Twitter sọ́wọ́n kẹ́ yẹ ni ó dẹ̀ mọ̀ kẹ́ yẹ òun lójó dábì pé ọpọlọ ẹ kò stable ọpọlọ ẹ ń fi kiri bẹ́ẹ̀ ni tó bá yá ọpọlọ ẹ aṣá ìkẹ́ ọpọlọ ẹ ń ṣàǹkan jẹ. ọmọ àlè ni ó Sàámú orí ẹ dàrú Sàámú. My honorable sir, at this juncture, the masses are tilting towards our direction. Oh yes, in fact, ọ̀rọ̀ yín ló ń sọ kiri ládùúgbò. As a matter of fact, lílì gbà tí yín gan-an, àwọn èèyàn gbà tí yín gan-an ládùúgbò. àfi òní wọjà kí tẹ̀rù tó mọ́ máa rí gbogbo ojú ló máa rí pé àfi wọjà wọn ò ní rọ́rọ́ rẹ́ bùkẹ́ ọ̀rọ̀ wọn náà sọ. ẹ ṣe bẹ̀rẹ̀ Sàámú so látọ̀dọ̀ yín yẹn ń kọ́. Honourable tọ̀dọ̀ tiwa yẹn ó le díẹ̀ ó le díẹ̀. kí ló lè lọ́nà ìṣẹ̀lẹ̀. wọ́n náà mọ̀ tí Honourable tó ṣe kún lọ́wọ́ tó. wọ́n yẹ kún lọ́wọ́ àti wọ́n yẹ strong lọ́mọkùnrin tó. sọ́dọ̀ máa kí gbogbo ọmọbìnrin mọ́lẹ̀ ládùúgbò ni àbí kí ló ń sọ. ó ti yé mi mọ́ Honourable wọ́n fẹ́ nǹkan tó ń ṣàlà ti sọ ni pé wọ́n fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa fọwọ́ sádùúgbò tó bẹ́ẹ̀ ṣe máa náwó fáwọn masses tó nǹkan tó ń ṣàlà ti sọ nìyẹn. Thank you very much mo appreciate it. ṣe rí àwọn èèyàn yìí ní láti mọ̀ pé èmi náà ti ní impression pé anybody tó bá fẹ́ venture into politics ó gbọ́dọ̀ náwó ni ṣùgbọ́n èmi ò ń ṣe ẹni tó máa náwó àná dànù torí mi ò ń ṣàpá ṣé rí gbogbo alamọ bí country wa ṣe rí gbogbo alamọ bí constituencies oníkálukú ṣe rí a dẹ̀ wọ́n pé a ní láti ṣe nǹkan kan a kàn lè jókòó sínú kọ̀rọ̀ yàrá wa ká fòdò so that is why I am out here to do something about it. So tí n bá wá ní mo wá náwó káàkiri tí mo ń pín mọ́tò tí mo ń pín gbogbo nǹkan fáwọn èèyàn ẹjọ́ ṣe gbogbo ìkan náà ni mo ti máa mówó yẹn tí n bá wá wọlé tí n bá nífẹ̀ẹ́ ìlú ìlọ́kọ̀ owó yẹn ni màá wọ́kọ́ máa wá káàkiri náà so ẹni láti padà lọ síbẹ̀ láti lọ change orientation wọn ṣé nǹkan tí mo sọ ti yé yín so that is exactly what we need to do. You know what ṣé a lè reschedule meeting yìí. Why not ẹ jẹ́ ká excuse Honourable kẹ́ dáwọn guest yìí lọ. My honourable sir. God bless you. ẹ má ti lọ mo fẹ́ bá yín sọ kankan oníyanrìn tẹ́wà yẹn ẹ pẹ̀lẹ́. Honourable make you progress sir. Thank you very much. I understand. lecturer dúdú ọ̀rẹ́ lecturer pupa. God bless you. God bless you. ẹ wo àwọn èèyàn mi rè bí ọ̀rẹ́ ni wá ṣé ti yé yín sá ṣé rí bọ́n ṣe wà yìí wọn ò lọ school drop out ni wọ́n èmi kàwé ju wọn lọ àmọ́ mi gbọ́dọ̀ tàn yín jẹ ohun tó ń gbé kọ́rùn wọ́n mọ̀ jù
na gbogbo ọ̀nà náà fi mọ̀ ju mi lọ gidi gan mo wá mọ̀ pé wọ́n máa wúlò nínú òṣèlú tí ẹ fẹ́ ṣe wo ni mo ṣe kó wọn wá téèyàn bá lówó téèyàn lẹ́sìpòṣọ̀ téèyàn dẹ̀ láwọn èèyàn tí ò bá fi ti àwọn ẹlẹ́sìn ṣe àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn sheik imam tó ò fi tí wọ́n ṣe tó ò dẹ̀ fi rú àwọn bàbá ẹ̀ ṣe ọ̀ǹtàn rẹ̀ jẹ́ ní òkú ni mo ṣe kó wọn wá ọmọdé dẹ̀ làwọn àwọn wà vibrant wọn mọ mí ní vibrant yẹn they are very vibrant and articulate in what they are doing ìtorí ẹ̀ ni mo ṣe kó wọn wá ẹ introduce ara yín bó ṣe ń wò bí tọ́ ẹ̀ in English language. Honorable ẹ rọra mo kí mo mọ̀ pé ẹ mọ̀ mí bẹ́ẹ̀ bá sì mọ̀ mí ẹ ti pàdé mi lójú oorun ẹ̀yin ó dá mi lójú èmi rèé o ẹ̀ ń wò mí àbí bẹ́ẹ̀ mìíràn ẹ̀ gbóhùn rin bẹ́ẹ̀ jiyọ̀ ẹ̀ mọ̀ sálọ́bẹ̀ èmi agbẹ́lẹ́dàfà gbẹ́yìn kò lè mọ iye tó wù ikú ni kì í sàrùn àgùntàn ò sẹ́wù láàyè káì ọmọ ẹranko dáná rú èmi rèé o n ò dùn báyìí lọ mo pọ̀ nú ayé mo tóbi nú ayé lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe wá ń wò mí mo ní lédì tó pọ̀ lọ kò sílùú tí wọn ò ní lédì sí bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ mo sì tún ní àwọn ọmọ àwòtọ́ pọ̀ kódà kẹ́ ẹ lè mọ̀ ọ̀kan nínú wọn tí n bá fẹ́ fọṣọ òun yóò bá ń fọ bí n bá fẹ́ gbálẹ̀ inú ilé mi òun yóò bá ń fọ. èmi bẹ́ẹ̀ ni láì ṣọmọ ọ̀dọ̀. olórí burúkú ni ewu ni gbogbo ilé ìtẹ̀sí ẹ dẹ̀ wà níwájú olówó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo Daniel careful Daniel careful má bẹ́ẹ̀ jà o introduce ara tiẹ̀. With due respect, Honorable, Ifá and àwọn irúnmọlẹ̀ will continue to enlarge your court. Arínájà ni mò ń jẹ́, òkòkò mẹ̀kìrì ọmọ ajímu tábà oògùn. Èmi tí mo kọ́lé òtútù tí mo tún kọ́tàn nírin ilé di méjì, bó tiẹ̀ jẹ́ pé mi ò tí ì ní àǹfààní àti máa gbé bẹ̀. Èmi lọmọ irin gángan lé, ọmọ irin gàngán òde, ọmọ irin ajíbẹ́wà jí èmi lọmọ irin ajíbó ògùn sọ̀rọ̀. Èmi arínájà tẹ́ ẹ rí lọ́jà, tẹ́ ẹ ná lọ́jà, tẹ́ ẹ lè ná tán nítorí pé mo wọ́n. Bẹ́ẹ̀ ni mo wí fún yín. Ẹ wo wèrè àwọn ẹgbẹ́ ń kọ́lé sí Banana Island ń kọ́lé sí Lẹ́kì ń kọ́lé sí Bàrà ilé òtútù àtọ̀rinrin ni wọ́n kọ́ kí lorúkọ ẹ̀ what is your name. Arínájà ni mò ń jẹ́ fire fight. Arínájà gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ Arínájà ni mo rí. bẹ́ẹ̀ni ṣẹlẹ bó ṣe wà yẹn sí olùfà ni wọn ẹ má ẹ wò wọn rí yín inú wọn dùn ni o wọn rí yín ayọ̀ wọn kún ni o ẹ má wò bẹ́ẹ̀ jọ tó lọ they have a lot to do. Especially me. ẹ ṣe jàre ṣe rí ẹ má bínú gbogbo wọn náà ni wọ́n máa wúlò because politics is a game of numbers I understand nǹkan tá a máa ṣe ń sìn because mo ní láti Saamu ẹ jẹ́ àrẹ yìí. ọpẹ́ agbélédàfà ló pọ̀ sí. agbélédàfà Arínájà. èmi lolúwo rẹ lédi. mo ti fẹ́ lọ bá wọn sìn ẹ jẹ́ kórè yẹn pé first half yín tẹ́ ẹ gbá orí burúkú lẹ ṣe second half táwọn máa jáde wá bá yín sìn ẹ jẹ́ kó rí yín pé o if not so ẹ máa lose ni o gógó lẹ́gbẹ́ o wọ́n ti score yín báyìí o òṣìlẹ̀ ṣe wọ́n ti score wọ́n àsìlẹ̀ yín táwọn bá ń padà ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa recognize nípa kíni ẹ lo brain ẹ lo ọpọlọ yín àwọn kan ń bọ̀ wá béèrè lọ́wọ́ yín sì pé kí lẹ máa jẹ kí lẹ máa mu nílé olówó èèyàn kì í complain ohun tó bá gbé fún yín lẹ máa jẹ ẹ form bí ẹni pé bí ò pa yín ẹ form bí pé bí ò pa yín èèyàn máa form èèyàn form ní olówó ni ó ti jẹ. àlẹ́ ní fried rice. mo fẹ́ sáré dé ibì kan náà tí n bá débẹ̀ tán màá wá pè gbogbo yín ẹ̀yin méjì màá pè ń jókòó màá lè explain nǹkan tó bá mi sọ nínú ilé fún yín. dúró ó dẹ̀ ń lọ jàù tó ń jà lọ bí ẹran tí ò lóko. àbí. sẹ́yìn lè mú mi débi tí mò ń lọ ni èmi kọ́ ni mo mú yín débẹ̀ ní àbí kí ló ṣe yín gan. mo ní tí n bá débi tí mò ń lọ sí mo kàn fẹ́ sáré rí èèyàn ni tí n bá ti rí i tó ti àwa jókòó ẹ jẹ́ tó wà pọ̀ lé ní àtẹ̀tẹ̀ ń yanjú gbogbo tó wà lẹ̀ dandan ní kẹ́ ẹ mọ nǹkan tó lọ́rẹ́ bùbá mi sọ́n bì ní. dandan ni o tó yẹ pé èèyàn dandan ni o ntọ́ bábọ̀ gan lọ́hùn sọ fún wa kó tó di pọ́ ọmọ lọ ní àfẹ́mọ̀ àfẹ́bọ̀ ní ọ̀rẹ́ mi. ọlọ́rẹ́bù ló ń láìkẹ́ yín méjèèjì ó ló ń láìkẹ́ yín tó ti yẹ yín sìn nípa ìdí èyí tíkẹ́ẹ̀tì yín ò ti lose ẹ wo bí o ó kó yàn mọ́ra kò fojú pààyàn rẹ̀ kò dẹ̀ fojú tààyàn àwọn kìrìsìtẹ́nì tó wà ní gbogbo community ó ti kó wọn jọ síbi kan àwọn mùsùlùmí tó wà ní gbogbo community ó respect wọn síbi kan èmi dẹ̀ ló rán sí wọn pé kí n máa wá wọn káàkiri àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì olówó tó máa fún olórí wọn kò nìkan lọ́run náà jẹ́ o ó ní kí wọ́n fi tún chọ́ọ̀chì wọn ṣe àmọ́ ṣá ẹnu òfìfo kì í ró yànmùyànmù bó bá ṣe wù wọ́n kọ́ ṣe ṣe.
àwọn mùsùlùmí ìtọ́jú lórí wọn ó máa fún wọn lówó ibẹ̀ kí wọ́n fi tún mọ́sìkì wọn ṣe kò nìkan lọ náà jẹ́ o àmọ́ ṣá ẹnu òfìfo kì í ró yànmùyànmù bẹ́ẹ̀ ni. àwọn tó dẹ̀ jò níbílẹ̀ bíi tiyín náà ó ní kán fa olórí ilẹ̀ wọ́n máa fún olórí wọn lówó tó máa pín fún àwọn tó kù ẹ̀ kò nìkan lọ náà jẹ́ o àmọ́ ṣá ẹnu òfìfo kì í ró yànmùyànmù. ìtọ́wájọ́ lórí yín nínú yín oníkẹ́ fàkalẹ̀ ẹ̀sìn ká lè mọ ìtọ́jọ́ lórí inú má ń farabalẹ̀ ṣé kí n má sọ̀rọ̀ mọ́. má sọ̀rọ̀ mọ́ bíi ntúwọ̀ náà mọ̀ pé mi ni èmi ni. nìkíní. ìwọ ló lórí bíi ti bó o gbé gbogbo ẹnu sọ̀hún jáde Sàámú ká tó dá gbádá ńlá láti mọ̀ wípé ẹni ńlá la gbádá ńlá tọ́ sí ká tó rán ṣòkòtò bẹ̀m̀bẹ̀ láti mọ̀ pálámù tún ní ṣòkòtò bẹ̀m̀bẹ̀ tọ́ sí èmi ló tọ́ sí èmi ni mo lè jórí I am capable strong and reliable to do this thing. Arínájà èdè mú ọ ni èdè ti mú Arínájà bẹ́ẹ̀dì ọba mú orun tó ń sọ yóò ní máa sọ lẹ́nu ọ̀dà tó o bá mọ̀ pé èdè mú ọ tó o bá mọ̀ pé èdè mú ọ àsìkò tó ọmọ lélẹ̀ wò mí Arínájà tó o bá gbàgbé mi ò gbàgbé o ìjọ tí wọ́n mú ọ délédì èmi mọ̀ kọ́ ńlá o bẹ́ẹ̀ mi èmi mọ̀ kọ́ nílà o èmi mo jẹ́ kó o mọ̀ fún èmi mo jẹ́ kó o mọ̀ gbè. ìwọ kọ́ ló kọ mí là mo ti mọ̀ fún kó o tó dé mo ti mọ̀ gbè mo mọ̀ wọ́n rí mo mọ̀ sá méjì ọ̀sá ẹlẹ́yẹ mo mọ̀ ṣọ̀gbọ́ olúkòso àyàrá náà mo mọ̀ èṣù mo mọ̀ ṣọ̀gbọ́ mo mọ̀ ògún koríkodò tí ń wọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ irú ẹ̀yìn ìwọ kọ́. àdàbí tó bá ti pé mi kọ́ ọmọ kọ́ gbogbo nǹkan tó ń àdàbí òun yóò pọ̀ baba ńlá kú baba rẹ. tìláyà abújá wèrè Daniel máa gbọ́ ní tìláyà ló lọ́ yanu sí. Daniel olórí burúkú ni yín bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ place 24 níta ká ẹ̀ mú lórí ilẹ̀ lè ṣe bí olórí burúkú báyìí ẹ fọ èèyàn kan kalẹ̀ tí honorable máa kówó fún simple èwo lórí wo ṣìtẹ́ ìpàlẹ́ yín lórí ta ló honorable máa kówó fún owó gidi dẹ̀ ní tó máa kó lẹ́nu yẹn lọ́wọ́ báyìí. èmi ni. ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fa. Sàámú ibi tí mo lọ gan nu o ibi tí mo lọ ni o sàkátà pàrọ̀ alágbàlagbà sítọ́ bí bá ti ń yọ̀ bọ́lọ́bọ́lọ́ ó ti ń lọ́wọ́ àrùn nìkan nú ìwọ náà sọ ká sínú àná àbẹ́yẹjì. ìgbà tí máa mú ẹ mo mọ ìgbà tí wọ́n rán ẹ ní pé kó lọ ra àgbìn wá níbẹ̀rẹ̀ kòdò tó máa ń lọ bá àwọn bàbá ra àgbìn mo mọ̀ nígbà yẹn nígbà ta ìkéré tó ti yẹ àmọ́ wọn àtọmọ ọdún mẹ́rin kò tí ì mọjọ́ ọ̀la tó ti lagídí pé òun ò ní kàwé 4 years ló wà tó ti ní school mi ní lọ bó ṣe ń bá ti làlàfà nìyẹn pé mi ní lọ school àtọmọ ọdún mẹ́fà ó ní ti làlà òun ló ti ràn ní àtàrí. Sàámú. ayé ẹ ti rún ọ Daniel tó bá jẹ́ tẹ́ fẹ́ máa fàrè tó bá jẹ́ tẹ́ máa fàrè máa lọ bọ́ lọ́rẹ́bù máa jẹ́ kọ́ mọ̀ kí n fẹ́ kó àwọn aláwọ̀ lẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. Sàámú ní Sàámúlẹ̀ lórí ọ̀rọ̀ oyè lórí ọ̀rọ̀ pé wọ́n pa ọ́ dànù wọ́n pa ọ́ dànù bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ ṣọ̀gbọ́n lagi mọ́ lórí. mo mọ̀ pé má bá mi sòótọ́ ọ̀rọ̀ but èmi feel pé kò yẹ kẹ́ sọ̀rọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní àárín community by because not everybody likes the truth kì í ṣe everybody ló like máa gbóòótọ́ ọ̀rọ̀. ẹ wo bí gbárí yẹ ṣé èyí tẹ̀ ń sọ dùn o ṣé ibi tẹ̀ sọ̀rọ̀ dé àti ibi tẹ̀ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ ló yé wa pátápátá o torí àwa náà kì í ṣe ọmọdé àmọ́ ṣé ó léèyàn kan tó yẹ kó wà ní meeting yìí o tí ó sì ń bí ẹni yẹn dàbí aṣojú ní community yìí ni ó dé yẹ kó wà ní meeting yìí o yẹ kó wà ń bí o. gbogbo wa náà lamẹ́ni tó ń sọ gbogbo wa lamẹ́ni tó ń sọ. Tanasa mo wò náà spirit tó ń bá mi ṣiṣẹ́ ní community kò ní fi mí lẹ̀ ọ̀tọ̀ níbi tí mo fẹ́ gbà ẹ̀mí yẹn ló direct tí ẹsẹ̀ mi pé kí n gbà bí torí mo kàn rí pọ́n clear ibì kan kí ni meeting tẹ́ ń ṣe èmi ò lè kí n kó àpérò mo bẹ lè ṣe jókòó akọ ti pọ̀ ju ìgbéraga burúkú àwọn aṣọ ńláńláńláńlá yẹn ó ti rán jọ ó lè máa lówó tó máa fi jẹun àmúláṣọ àti júẹ́rì gbogbo ìjókòó bíi queen ìwọ queen ní community wo kò lè jẹ́ community tèmi tí ń control kàkà kó jẹ́ queen máa lo yọsíbí tí mi ò bá rí yọsíbí lò tó bá bí mi inú lásìkò yẹn máa lo pẹlẹbẹ máa ní kó lọ fẹ́ ìdí compostry for that purpose kó kàn lọ fẹ́ ìdí ẹ̀ kí ìdí ẹ̀ tó bí máa lọ ra àwọn brand ńláńláńlá á lè máa lo mẹ́rin pọ̀ tẹ́ ẹ bá ṣe ìṣèkọlù àyà pẹlẹbẹ fọ́ọ̀mù ni ó máa gbé yín ṣubú dànù ní orí yín burú dànù nìyẹn pẹlẹbẹ dìpọ́ìn ládùúgbò nìyẹn orí yín dàrú wòran mítìn oṣù tẹ̀ ṣe ń bí tẹ́ ẹ̀ bá ti fi ọ̀rọ̀ PVC kún ìyẹn káàdì ìdìbò tẹ́ ẹ̀ bá ti fi kún oṣù lẹ́ ń ṣe o ẹ yá pa mítìn yín tí o kẹ́ máa gbẹ́ lé yín lọ àbí kí n lé yín kúrò lórí ilẹ̀ yìí. You know what? If you make noise enough, just please go. Just leave here.
Get out of here, please. Get out. I should leave here. Just walk away. I should walk away. Please do. Please. Ibafo. Bọ̀dá Saamu. Kí lẹ̀ ń sọ? Akàn. Tó bá bí dákẹ́ ṣe bí títọ́ kó má wá bá mi. Orí ìkúnlẹ̀ ó máa kúnlẹ̀ báyìí ni ló máa ṣàlàyé gbogbo nǹkan tẹ́ ṣe ní mẹ́tì ló máa sọ fún mi. Ibo bọ̀dá Saamu wáyé tí màá ṣe wá sọ nǹkan tá a ṣe bí báyìí fún mi. Kò sí wàhálà. O ò ní sọ fún mi. No problem. And you gbárí ẹ̀ pẹ̀lú nǹkan tó sọ yìí. O tí mi ò fẹ́ sọ tẹ́lẹ̀ ni màá sọ yìí. Your sex tape is with me. Má tú jáde tí ẹ pa. Ẹ̀mí, arákùnrin tí mò ń sọ ló ń lọ yẹn o. Tá a bá jẹ́ kó mọ gbogbo nǹkan tá à ń sọ ní mítìn yìí, kò lè nítumọ̀ o at the end of the day. Eduna, gbárí ẹ, ṣé lóòótọ́ ni bọ̀dá Saamu ní sex tape ní dání? Ta ni o mọ bọ̀dá Saamu? Ẹ mọ̀ pé gbà mí ọpọlọ ẹ máa ń yòrò. Ẹ má take it serious. Ẹ wo àfi sùúrù lọ́rọ̀ bọ̀dá Saamu, ẹ̀yin náà tó bá jẹ́ pé sex tape yín wà lọ́wọ́ wọn, ẹ wo ẹ lọ bẹ̀rẹ̀. You are sick. You are very sick. Ṣé ìwọ ò mọ bọ̀dá Saamu lákàn mi rí? Ó mọ̀ kó ṣe máa ń jábọ̀ ẹnu kiri nìyẹn. Àrínájáde wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀, mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ta, ewé ìtún ló ní ẹtún mi ṣe, ìfà ló ní ẹfà mi mọ́ra, bóbìnrin bá fojú kéèlà á fún láṣọ, àfi kì í wọjà ìwò, sunkún gbadé ọmọ tó, ó ṣe mí ní gbókun ọmọ gbọ́nà, jíbó wúlò alágbẹ̀dẹ ọ̀run lágbà náà wúlò níṣọ̀wọ́n ọbẹ̀, ẹ̀yin lẹ́pa kọ́rọ́mọ́jú ayé agbára gojú omi, ẹ mọ jàdúdú ẹ fi pa kájàlẹ̀, ẹni wíkíwí ò ní bẹ́sù dìbò lóyún ta ìtàkù kítakù ní bá kọ̀ọ̀kan ìdúgbàlùwẹ̀. Agbélédàfà o, mo pè é lónìí kó jẹ́ mi ìjọba pẹ́ gbégun ajẹ́, ìjọba bá pọ̀ lọ́rọ̀ dáhùn, ìjọba bá pọ̀ mọ́ láìkọ́ lóní wà ní ọjà wà bá ní. Kí ni? Ta lélẹ̀? Àrínájà. Kí lélẹ̀? Tántálá ni àbòrí ẹ burú ni. Ṣé ìwọ l'Agbélédàfà ni? Olórí burúkú ni ẹni. Má forí ẹ gba ohun tí ò yẹ o. Nísòwò, ṣé torí Àgbélédàfà ló ṣe ṣe ògbélé tó ṣe? Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Torí Daniel ló ṣe ṣe lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, ara ń kọ́ mi inú bí mi. Ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ ogun, ó ti dọ̀rọ̀ ogun jàkadì. Èní ni wọ́n fi yá Agbélédàfà pé àdó mi nìkan ló lọ́rùn tó igbógun déjìgújìgú ogun. Ṣé kìí ṣe torí ọ̀rọ̀ òṣèlú tá a sọ iná ni? Torí ẹ̀ ni bó o bá pa, bó o bá bù lẹ́sẹ̀, tí ogun bá gbẹ́sẹ̀ síbẹ̀, wọ́n gé ẹ lẹ́sẹ̀. Láti mú ẹni tó fẹ́ jẹ́ leader láàrin yín tó máa lè gba owó lẹ́sẹ̀ṣẹ̀ ogbó òṣì tẹ̀ ṣe yìí. Ẹ mọ̀ pé mi ló yẹ kẹ́ gbé fún ni. Okay, get down from Odo. Torí kíni? I can never get down from Odo. Àrínájà, get down from this Odo. Yìí kò ń ṣerú ẹ̀mí lè bọ́ lẹ́sẹ̀. Èmi ẹ̀bí. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Débi ẹ̀bí. Wà á rí bàbá láàárọ̀. Ẹ wọmi sórí èyí tí mo fẹ́ pè gbẹ̀yìn tẹ́tí ẹ bá fi lè gbọ́ etí ẹ ó di yóò bẹ̀rẹ̀ sí ní jẹrà látẹ̀tí wọ ìkọ́nà ẹsẹ̀ ni o. Sẹ́mi ló fẹ́ máa halẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Àbòrí ẹ dàrú. Ojú mi kọ́ ló ṣe bẹ̀rẹ̀ sí ní pàfọ̀ èmi àgbẹ̀kú. Ṣé o mọ̀ pé àìgbórí odó pètè odó? Wà á rọ̀ pé torí ẹ̀ ni mo ṣe ń sá lọ. Ṣé o mọ̀ pé orí odó mo wà yìí? Tó bá yé. Wà á rọ̀ pé torí ẹ̀ ń sá lọ kò ní dá fún ẹ. Ìwọ ṣe dúró. Ayé ẹ̀ máa bàjẹ́ ní. Bó o ṣe tó ìròṣẹ́ máa gbẹ. Ayé ẹ̀ máa bàjẹ́ ní. Ojú ẹ̀ burú. Odó yìí gbìdì odó lọ rè kádé. Màfín tí tójú oorun làbọ̀ wá sáyé bí obìnrin kẹ́. Èèyàn tó bá màgbà ní morúkọ àgbààgbà. Wọ́n pe yín obìnrin ọlọ́jà tí mójú ajé tutù níwàrú. Sá awọ apáta. Dẹ̀dẹ̀mọ́kù awọ àwọn àgbàlagbà. Ẹyẹ kan ò ní fòkó fapá dá. Ẹyẹ kan ò ní fòkó fẹsẹ̀ dá. Ẹyẹ kan ò gbọ́dọ̀ fòkó fi fèkùfèkù àyà sọ́lẹ̀ lẹ́gàn. Ilé ló bá jẹ ń gbé o. Ẹyẹ àjẹ́ o. Ẹyẹ àgbàlagbà o. Ibikíbi tẹ́ bá wà. Omi ara rẹ̀. Ẹ̀jẹ̀ ara rẹ̀. Gbogbo tí ń ṣiṣẹ́ lára rẹ̀ pátápátá. Ẹyẹ àgbàlagbà. Mo fi dájọ́ fún yín. Ó gbọ́dọ̀ jáde títí tí ó fi di 2024. Tó bá wá dìgbà náà. Ìgbà náà ni kẹ́ ẹ̀ rìlíìsì ẹ̀ fáyé. Àrínájà ooo ẹlẹ́kẹ̀jì rẹ̀ o Àrínájà ooo. Olórí burúkú ni ẹ. Daniel, what are you doing? Ó mọ Daniel mi o lórí ìta tí mo wà mọ Daniel mi rárá o. What are you doing, Daniel, on top of Odo Popa? Kí ni jẹ́ dúyìn àbí kí ló ń. What are you doing? Kí ló ṣe mí? Mo ń pèrè Àrínájà ni mo fẹ́ ṣèkà fún mo fẹ́ kọ́ mọ̀ pé ojú àwọn lọ tẹ̀gẹ̀kọ́. Nítorí Àrínájà ni wọn náà ṣe wà lórí òtó. Bẹ́ẹ̀ni. Sórí yìí jọ burú ni. Orí tiẹ̀ gan burú. Sórí èyí méjèèjì dẹrù ni. Orí tiẹ̀ náà dàrú. Mo kú ọ̀lọ́dún Àrínájà sí. Mo rí pé Àrínájà sàṣì ẹni ó pẹ̀rí ẹ̀ lórí odó. Mo dáná. Ìwọ náà tún dúró lórí odó tó lọ. Àrínájà ti ń sàṣì mi. Ó sàṣì ẹ̀. Ó ti ń pọ̀lì mi. Lórí odó. Ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ dákun má mú mi lẹ̀ fún o. Mo fi lédùn mo fi bẹ̀ ọ́. Ó mú mi lẹ̀ fún o. Ìṣẹ́ ní pọ́nmọ́ gúnúgún, ìyá ní pọ́nmọ́ àparò. Àgbélébọ̀ ní pọ́nmọ́ àti òrò. Pèrè ní ẹni Daniel kí ló ṣe? Kí ló ṣe ẹjọ́? Ṣé torí òṣèlú iná ni? Torí rẹ ni o. Ṣé torí ìpẹ́ni tó máa jẹ́ lídà iná lẹ̀ ṣe? Ṣé kò tó ń torí ni? Daniel, mo mọ̀ pé orí ẹ burú láti kékeré.
bọ̀ ní level tó wà ìtọ́jú mi ti tó ìjọ torí Ọlọ́run tọ́jú orí ẹ̀ tó burú jẹ́ kó gbà wòsàn gbàdúrà fúnra rẹ̀ kárẹ̀ ẹ̀ yá mi tó wà. kò lè gbà wòsàn. àbọ̀rí ìkàrà ń bọ̀ wá wọ́n náà ní ìkà o. ṣé nítorí olórí lẹ̀ ṣe ń jà yìí. bẹ́ẹ̀ni torí mo dára kò ní dáa fún ẹ ayé ẹ máa bàjẹ́ ní. You know what? bẹ́ẹ̀ ṣe máa kọ́ lélẹ̀ àpèmọ̀ra ẹni òun lè yàn pé tèmi dire tó o bá ní feeling pé kó o pè mọ́ra ẹ o ò ní bọ́ bó ṣe máa kọ́ fún yàn o gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ fúnra ẹ náà pè mọ́ra ẹ náà kó o tó lè pè mọ́ yàn ṣó ti yí ẹ ń sìn like vote for me to get job vote for me for electricity vote for me for good governance. Vote for me, vote for me to get job. Vote for me for electricity. Vote for me for good governance. Vote for me, vote for me to get job. Vote for me for electricity. Vote for me for good governance. Vote for me, vote for me to get job. Vote for me for electricity. Vote for me for good governance. Vote for me. Vote for me. Kí ló ṣe? Kí ló ṣe? Mo sì ń pè látẹ̀kan ọ̀ tí ẹ̀ dá mi lọ́wọ́. Dájú sọ jáde o. Daniel mo ti sọ fún ẹ mi ò fẹ́ rí ẹ ń bí mọ́. I don't want to see you here again. Mi ò fẹ́ rí ẹ mọ́. Irú àṣàkáṣà wo nìyẹn? Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fúnra yín, ìwọ ń sá sí, òun ń sá sí ẹ. Tẹ́yìn méjèèjì bá pàrọ̀ yín kọ́ torí ìkíni náà. Sàámú. Ẹyin díẹ̀ àgbàlagbà lèmi náà tọ́ ọ̀bá wọlé mi ò rí pé mo ti ń yọ funfun díẹ̀ dákun ọmọ àlèyàn nínú tí ìbí ọmọ àlèyàn ni wọ́n sì bẹ́ẹ̀ tí ò ní gbà dákun mo fi lédùmarè mo fi bì ọ́ orí yá mi n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ dákun. ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ lọ ń ṣépè fúnra yín ẹ̀ lọ sàṣìra yín tẹ́ ẹ bá para yín kan torí ìkíni náà. Why you doing all this? má bínú wọn tún wọn sí náà ní gbogbo nǹkan má bínú ẹbí mi náà kọ tí ẹ bá sọ ọmọ àlè arínájà tó sọ níbi orí mángòrò tí ẹ bá sọ òun ó yẹ kó mọ̀ pé wọn ò ní kọjá yìí. ọmọ àlè nìyẹn ìwọ ló lórí burúkú ó fẹ́ mọ̀ di abájọ mi ni ṣó mọ̀ wípé bàbá lókè ni bàbá alájọ tèmi ni. níbo òun bẹ́ o Sàámú òun bẹ́ ṣá. Sàámú dákun bá ń bí léèrè kí nìdí rẹ̀ tí fi ń sọ mi káàkiri bá ń bí léèrè dákun. ta ni iṣu ẹ. wọ́n sọ mi. èmi wá rọ̀ rẹ tèmi ni. ọ̀rẹ́ òsì wo lọ wá rí. ọ̀rẹ́ kì í yọ̀rẹ́. ọ̀ ń tọpa tẹ̀ ẹsẹ̀ mi. ìpàṣẹ ta ni ó rí pàjọ wà ní the same height ni. irọ́ mọ̀ pa èmi àti ẹ̀ lájọ ń ṣọ̀rẹ́. èmi gangan lájọ gaba kan náà. olórí burúkú ọ̀yẹ́ ṣé mi ló ń pòwe mọ́ ìwọ sọ pé bàbá lókè ni bàbá alájọ tiẹ̀ bàbá lákù bàbá ẹ tó kọ́ṣẹ́ ìfanọwọ́ ẹ̀ olóńdàjọ fún mi ń gbà yẹn nígbà tí mo yẹn ń gbàjọ kí n tó má gbàjọ mọ́ ìwọ wá ń sọ wípé bàbá lókè ni bàbá alájọ tiẹ̀ ìwọ ńkọ́ kí lèmi jẹ́ síwọ wà ríran wò you and your stupid friend tẹ́ ẹ̀jọ́ pera yín ní babaláwo I don't want to see any one of you here again. má ṣe bẹ́ẹ̀. mi ò fẹ́ rí kankan nu yín ẹ kúrò bí. Rosan, this man got vibes. I love his bars. He should join us. Damn. Do you want me to send you out of our group? Kí n dẹ̀ gba òun wọlé àbí? Orí ẹ̀ ò pé. Ẹ̀yin méjèèjì kú bí? Sàámú má bínú. tí màá ṣe akídanidani tó dàbí ewúrẹ́ tó ń yàgbẹ́ ìyèrè ìyẹ́jú ẹ̀yìn kò yé tèmi. orí ẹ burú. ẹ wo mo ti gba lóòka. bẹ́ẹ̀ni àgbádìtì ni kò ní gbọ́rọ̀ mọ́ tí ó fi jáde láyé. Arínájà Arínájà ebo lo àgbàdìtì ló fún un kọ́ ló ń sọ̀rọ̀ yìí ni. èmi mo gba lóòka kò ẹyọ kan ló fi gbọ́. ṣé sáìdì méjèèjì ló ṣì ń gbọ́rọ̀. etí méjèèjì ni ẹgbẹ́ ọ̀run pè mí lọ́rùn wọn ò jẹ́ aṣọ pupa ni mo ránṣẹ́ sí wọn torí aṣọ pupa kì í bókun rẹ́sà a ò ní gbàwòrán gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀tì síbì kan ẹgbẹ́ ayé o èsì bàrà ọ̀run o ẹ wá gbè mí níjà ńlá. ṣé bẹ́ẹ̀ ni àbí ṣé bẹ́ẹ̀ ni àbí Arínájà o tún náà lé lóògùn òun gbá ẹ lóògùn wọn náà tún gbà lóògùn níwájú lémi. I will show you. Ẹ̀yin méjèèjì, I will show you in big form. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ti múra lẹ̀ fún yín. Kí ni mo fẹ́ ṣẹ̀tẹ̀ yìí? Gbábẹ́ ẹ̀ kúrò gbèrè jàre. Ìwọ. Ibi ni mo gbé sí ní àbíbí. Àtiwé àtọ̀wé ibo ló wà náà. Kò ní dá fún iṣẹ́ lórí yìí ti dàrú. Ṣálẹ̀ ti ṣí èrè.
mi mọ̀ ní tètè fẹ́ para yín torí kí lẹ ṣe fẹ́ para yín náà mo ní mi ò fẹ́ lẹ́yìn méjèèjì mọ́ tẹ́ ẹ bá wá para yín sí mi lọ́rùn òsè ká ló máa bẹ̀rẹ̀ sí ní pè. olóògùn torí mi tó yàgá dàgòdò orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o lọ́ọ̀bẹ̀ ó dànù sí o lọ́ọ̀bẹ̀ ó dànù sí o orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o olóògùn torí mi tó yàgá dàgòdò orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o lọ́ọ̀bẹ̀ ó dànù sí o lọ́ọ̀bẹ̀ ó dànù sí o lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Bọ́lọ́gà! Dọ́tú! Lẹ́yìn! Ọmọ ẹtí! Ọlọ́mù! Lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Wọ́n dòye kápá, apá wọn ò kápá, wọ́n dòye kóṣe, apá wọn ò kóṣe, wọ́n dòye kákọ̀ǹda kọ̀ǹda ò ṣe bínú kó sí. Iná tá a bá dáfẹ́ yẹ gúnugún ẹyẹ mi ni wọ́n fi ń sun. Ó dolú kọ̀ kìtìbó, ó dolú kọ̀ kìtìbó, bó kú bá ti kún lé ayé, ìṣẹ̀lẹ̀ gbé ayé ń dọ̀ kìtìbó, ó yá gbà. Irọ́ lọ pa. Kò ní í dáa fún ẹ. Ẹ wo, kwẹ́sọ̀ ẹyẹ kan ni mo fẹ́ bi yín. Mo sì fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn dáadáa. Where is Saamu? I don't want to waste my time here. Tell me. Àbí ayé yín fẹ́ gbóná bí àkàrà tí wọ́n ti dín ni. Saamu ń kọ́ ọgbà báyìí. Àfún yín kan. Saamu gbà pípẹ́. Saamu. Orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Saamu. Káì lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Saamu. Gẹ́ì lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Ó tómi tó bá dé o. Fara lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Ó yẹ padà sẹ́yìn. Orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Àwa sẹ́yìn ní tirẹ̀. Kíni? Kò ní yẹ yàláyà yín. Kí ló ṣe ṣé gìrì mú? Mo gbéwé ogun wẹ̀ mẹ́fọ̀ ogun báyé yín jẹ́ ni. Mo lè má fọ̀ lórí. Àṣọ tó wà ń bí máa kànú ìwé máa ṣí bí bíbélì ni àti ìwé orin. Ó ní orí kẹjọ ẹsẹ̀ kejì. Ó ní tí máa fi báyé yín jẹ́ wà. Àṣọ alágbọ̀yáwèrè. Èjì wẹ́rẹ́wẹ́rẹ́ ní dòmí. Iriwo wo ni dojo. Wọ́n bí tó bá ní ètò tó. Bí tó bá kúnnú gbẹ́. Ẹni tutọ́ sínú gbẹ́ ò ní lè gbé mu. Jọ̀jọ̀ tó lè lẹ́gùn wa. Orí kan lẹ́jọ̀ ní. Tó fi ń lé gbogbo ìjọ wọnú gbọ́. Gbogbo orí tó bá rí pátápátá ló léwọ̀ gbọ́. Writing be you clear, writing you clear, writing you clear. Ẹni sùúrù, ó kù láì méjì tí máa fi bá yé yìí. Dọ̀tú, ọmọ ìkí ẹ̀sùn wọ́n bí wèrè ní kí náà kàn yín. Ẹ má sọ fún ọ, this is balofon. Balofon? Balofon. Is it Yoruba or English? Is it balofon? Balofon. Balofon! Bẹ́ẹ̀mọ́jú kan lẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nípa mẹ́wàá gbé. Kí ni wí yìí? Ó tó mi tó. Orí rẹ̀ burú. Fẹ́ ọmọ fọmọ àlè ìjà tí lọ fẹ́ yà. Bàbá. Ọmọ láyà o. Wo sọ́ọ̀rí nítorí wípé nǹkan kan ò gbọ́dọ̀ sẹ̀mí rẹ fún mi báyìí. Sọ́ọ̀rí aṣọ tí ń bẹ lọ́rùn rẹ yìí. Mo bá ìlò wákàtí mẹ́ta lọ́rùn rẹ jẹ rẹ ó gbẹ ní o. Bàbá ìjọ tó yọ lọ́hùn kó tó dípa ẹ̀ dé mo ti ń kà kíní yẹn lọ mo ti kó o clear ikọ́ o clear mo ti ka láì mẹ́ta ó kù méjì bàbá ìjọ kí lè rí. Orí rẹ burú orí rẹ ò dáa. Kí n bọ́ pa àsọ́kọ̀ pa àwọn ọmọ ọlọ́mọ lápè pa. Saamu kí ni sí ọ̀pá kí ni sí ọwọ́ ọ̀rọ̀ báyìí náà ọ̀yà mọ ọ̀pọ̀ sọ. Ẹ jẹ́ kọ́kọ́ gbà lára rẹ̀ ẹ kọ́kọ́ gbà lára rẹ̀ bàbá. Máa gbẹ lára mi. Ẹ jẹ́ mọ́ gbẹ ní o. Bàbá. A sì gbọ́dọ̀ fojú sunkún rẹ. Bàbá ibi tí tẹnìkan parí sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀. Ṣé ẹ rí àsán tí mo ti mọ nínú ìwé yìí? Ẹ mọ̀ pé mo smart gan mo dẹ̀ ní brain tó pọ̀ mo ti há sórí má fi báyé yín jẹ́ mi lórí bẹ́ẹ̀. Ẹ wo bàbá awo ò ní tójú ọ̀gbẹ̀rì dáfánù mi lè tójú àwọn ọ̀gbẹ̀rì bọ́ṣọ. Bàbá inú yàrá mi mo ti lè bọ́ṣọ. Olóògùn torí tó yàgá dàgòdò orí iná lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Lọ́ọ̀bẹ̀ ó dànù sí o. Ẹ wá ń ṣe bí ọ̀gbẹ̀rì ẹ̀ ń kó dìmú níta gbangba ẹ wá ní ọmọ pa àṣọ kọ́mọ pààyàn dànù. Bàbá Lápínlá ẹ dákun torí Elédùà ẹ bá wa gbà pẹ̀lú owó ẹ̀ báyìí ló ṣe wá ń ṣùtà. Ẹ ṣé mo dúpẹ́
lóòótọ́ ibi ìpàdé tí mo fẹ́ lọ wà very important but kò sí bó ṣe lè wà important tó kí n máa tẹ̀ sáwọn èèyàn mi. ẹ ṣe gan àmọ́ tí yín bẹ́ẹ̀. God bless you, God bless you. Madam Fowóṣeré mo dúpẹ́ pé wá ẹ ṣe gan mo dúpẹ́. Sister mo fine. Sister ẹ jẹ́ pé ṣe yẹn ọlọ́mọ mẹ́ta là ń pè. Ọlọ́mọ mẹ́ta ó popular ládùúgbò wa bí nǹkan mi. God bless you. Bẹ́ẹ̀ni. Sister mo fine, God bless you too. Ẹ ṣé gan sir, thanks for the honour sir. Ẹ ṣé tẹ wá, God bless you. Honourable ẹ má fojúlẹ̀ fún mọ́ fáyìn. Ẹ má fojúlẹ̀ fún. Ṣé o sì? Ó lè ẹ̀ ń ta yín. Kò sí problem ilé wọn náà. Tó bá ẹ̀ ń ta yín ẹ máa ná burúkú owó. Ok ilé kọ́ nílé wọn ilé kọ́ nílé wọn tó bá jó nìyẹn ni. Youth leader. God bless you, God bless you. Thank you for the recognition. You're welcome. And Saamu assure you pé word wa there is no problem. Ẹ ti mú yẹn náà. Mo dẹ̀ ń fún yín assurance pé some other words too pé kò sí problem ẹ fọkàn balẹ̀. Sá mo rò kẹ́ tí mo orúkọ wọn sórí ni orúkọ wọn ti gùn jù kò wọ ọpọlọ yín ó yá sọ orúkọ ẹ lè. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni agbélédáfá agbẹ́yìn kò lè mọ iye odò tó wù. Ẹ ṣeun. Thank you very much sir. Orúkọ tèmi ni Arínájà sí fire fight. Bàbá tí mo sọ pé mo fẹ́ mú wa ni. Tájọ́ sọ yẹn. Bàbá ni. Ẹlẹ́sà. Respect pọ̀. Ẹlẹ́sà. Alápínlà lórúkọ wọn. Àwọn míì tán bá mọ̀ wọ́n délédélé tán mọ̀ wọ́n gangan tipẹ́tipẹ́ wọ́n á tún ní alápínlà abojú fún pọ̀ àbàbẹ́ fún pọ̀. Saamu. Ìbí ìgbọ́dọ̀ ọjọ́ tọ́nù kára wọn. Tó ṣẹlẹ̀ níbi ká má pa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ìjò. Mo ti mọ gbogbo àwọn olórí gbogbo àwọn women leader youth leader àwọn tó táwa ni olórí inú àwọn aláwo náà ká lè mọ̀. Arínájà ni òkòkò mẹ́kẹ́ ọmọ ajímọ̀ tábà oògùn. Ìlú olórí wọn gbogbo wọn sì ti fọwọ́ sí. That's good. Màá dẹ̀ ṣe dalẹ̀. Ẹ dákun ẹ má bínú kò tí ì dá o kò tí ì dá rárá o. Arínájà orí rẹ burú èdè mú ọ ni ọfẹ ṣòfò ni bọ́ọ̀ bá fẹ́ ṣòfò ni ṣé n tọ́ sọ ẹ kọ́ sọ ẹ má dáná jàre èmi ló lórí rẹ. lẹ́nu sọ́hùn. mo lo lórí sọ́ọ̀sì rẹ̀ sórí rẹ̀ ò burú ìwọ ló lórí tèmi. Arínájà sórí ìlú burú ni ẹ wo general meeting tó ń ṣe à ń ṣe general meeting ẹ jẹ́ meeting ẹ dẹ̀ ń di sọ́pà ẹ ṣe rè ní ẹ jẹ́ meeting. Sorry sir. Oda. I will settle that. Oda. Nígbà tí Arínájà lòun ló lórí tí kí lè ran orúkọ yín lẹ́ẹ̀kan Agbélédáfá náà ló lórí bàbá wa ń kọ́. Ẹ kó bẹ́ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ni ṣe ní bàbá bọ́ sí wa yìí wọ́n ti rìtáyà kódà wọn kì í lọ pàdé àwo mọ́. Tágbà bá ti dàgbà dáàyè kan nínú ilé àwo á fi wọ́n sínú ilé á mọ̀ fún wọn jíjẹ nítorí pé kíni pókété bá dàgbà tán ọmọ ẹ̀ ní mu náà fi tèmi sáyé olórí. Ṣé bóyá wọ́n wà yìí náà ẹgbọ́n ẹ ti rìtáyà sọ́nà wá ṣe pàtí pẹ́ rìtáyà. Àwọn máa ṣe kódà a máa ṣọ. Ìjọba náà máa kí ni date. Bí a ní oúnjẹ on the 6 o. Ìrọ̀rùn ọkọ̀ bá clash wọn ti bàbá Adékọ́lá o. Ṣé àwọn náà fẹ́ ṣe rìtáyà? Pásítọ̀ Adékọ́lá wọn ti rìtáyà kúrò ní pulpit on the 6 náà máa ṣe. August 6 náà máa ṣe tiwọn August náà máa ṣe tiwọn 6. Note yẹn agbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Ẹ tí ẹ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ sá August 6 náà máa ṣe. Torí dáàdi yẹn nice gan. Retirement wọn kó lórí pulpit. Wọ́n nice wa gbọ́dọ̀ débẹ̀. Ó dà pé tọ́rọ̀ bá tẹ̀ ti rí báyìí ó ní ibi tá a fi tó. You see anybody tó bá fẹ́ bá olóṣèlú ṣe especially tó bá ti ń tó time election tí ò bá ti jẹ́ ẹni tó ní PVC ẹ̀ nígbà pé wọ́n ń tan olóṣèlú yẹn ni. Mo fẹ́ béèrè yàtọ̀ sí àwọn tá a ti jọ ń ṣe ìpàdé tẹ́lẹ̀ tí mo ti mọ̀ pé gbogbo wọn ní ẹjọ́ nínú yín ta ló ní káàdì ìdìbò PVC ẹ̀. ń gbọ́ PVC ẹ̀ dà. ṣé wọn dáná bá wọn ní. ó lóun ò ní ń gbọ́ Arínájà PVC ẹ̀ dà. ó bọ́ mi ò ní. ó ní. Saamu. Bàbá ṣé máa lọ. Ṣé kí níyàn fi ń dìbò ìyá òun yìí? Ó bẹ lọ́wọ́ mi. Bàbá ní mo task card. Ẹ wojú bàbá. Bàbá surprise me. Cherry, it's a sign pé you are a good Nigerian citizen, sir. God bless you. Lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa. Ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Torí pé dẹ̀ tí wá ní mo máa tún surprise yín. Iye tí mo fẹ́ fún yín tẹ́lẹ̀ at times 2. Brother Saamu. Sir. Láti ìsìn lọ. Okay, sir. Tá bá ti fẹ́ ṣe ìpàdé
bàbá ni kó máa represent àwọn aláwọ̀. Ó shock mi bá kan. Pẹ̀lú gbogbo làlàkòkò fẹ̀fẹ̀ kò sẹ́ni tó mọ judgment day. Gbogbo sákàsákà wá padà wá fìdí sàdìpọ̀. You see, gbogbo wa ní Nàìjíríà kan máa rò pé punishment ni ọ̀rọ̀ PVC tá a fẹ́ gbà. Àbí pé torí election nìkan la ṣe nílò PVC. No, à ń get it wrong ni. Aside from pé a fi ń vote, PVC tún dàbí a means of identification. Identification. A means of identification. Tó a fi mọ̀ pé you are a citizen of the Federal Republic of Nigeria. Where you coming from? Exactly. Where do you belong? Exactly. And where you going to? Exactly. A tún jẹ́ ká mọ̀ pé you are performing your civil right as a democratic citizen of this federation. Tẹ́rí gbogbo àwọn èèyàn tó bá ń gbárùkù tẹ olóṣèlú. Tó ń wá sílé olóṣèlú tó ní PVC. Nígbà pé ń tọ̀ wá ní. Bí bàbá yín àgbàdo sẹ́yìn ìgbà ló máa rí. Wípé gbogbo àwọn èèyàn tó bá wá sílé yín láàárọ̀ kùtùkùtù dẹ̀ dalẹ́. Tó dẹ̀ ní káàdì ìdìbò. Kí ló wá ṣe? Wọ́n tàn wá ní. Wọ́n tàn yín ní. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Are you serious? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àbí kí ló ń campaign fún mi fún pé o fẹ́ kí n wọlé o dẹ̀ ní káàdì tó lè fi gbé mi wọlé kí ló dúró ṣe lọ́dọ̀ ẹ lọ́pọ̀lọ́ bí àṣàyà ọdún kí ló ń wá. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sà mo fẹ́ sáré pick call yìí Patrick Adéṣọlá jọ torí Ọlọ́run kí n tó padà dé bá mi check gbogbo wọn make sure pé ẹni tí ò bá ti ní PVC kó kọ́kọ́ lọ dúró síta dè wá náà. A lè ṣe tó bí wọ́n ṣe. Ẹ̀la lélẹ̀ ìwé wọ́ burúkú. Ẹ jẹ́ sáré mú tí wọ́n wá. Ẹ jẹ́ sáré sí call yìí. So by that time màá lè mọ ibi tá a fẹ́ bọ́rọ̀ yẹn bá. Ní sùúrù wọ́n bèèrè lọ́dún. PVC yín dà. This is my PVC. This is my PVC. Orin. Ìgbà tí a sì ń jẹ mí nígbà tí mo ń gbàjọ orin. Ó ní Saamu Ọlálẹ́yẹ. Ó ní báyìí. Very good. Mr. Man, can I see your PVC, please? Where's your PVC? Ní PVC. Ní. Step aside. Sọ pé ìmọ̀ àgbà wọ́n ní òdìdè náà dìde náà. Pẹ̀lú gbogbo làlàkòkò fẹ̀fẹ̀. Dìde. Orí. That's right. Ẹ jọ PVC tí yín kọ́. N tó ṣẹlẹ̀ ni pé tí ìgbà. Dìde. Stand up. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ tí torí ẹ̀ para yín lórí odó. Ẹ jọ. O fẹ́ pa ìkejì ẹ lórí odó torí lídà ẹ mọ̀kèmí tó máa já sí rèé. Bàbá tí ò dààmú rárá nítorí PVC àwọn ni wọ́n fẹ́ jọ̀rọ̀ lídà yìí. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.